لا إله إلا هو الحي الله أكبر الحي الله أكبر gbogbo tí wọ́n pè ní ayù ọlọ́run lè kíra lórí ilé tí wọ́n bá lò fún èèyàn kò sí ní dé èèyàn láyé. الحج القيوم لا تأخذه سنة ولا الحي لا نهاية له. ayé tí ò ní tí bí ó parí sí. ẹni ò ní bẹ̀rẹ̀ tó lè ní òpin. gbogbo ayé ló máa bí ó ti tẹ̀lé ayé. báwo wàá máa bí ó parí ẹ̀sìn àwọn tó ń wà á. أيام لا إله إلا هو الحج القيوم القيوم الواحد القهار. الله أكبر أبدا الأبدية لله الكمال. الله أكبر ìtú òní tán tí ó máa lọ gbére ọlọ́run kan rí lẹ́wẹ̀. أيام لا إله إلا هو الحي الله bọ́ọ̀lù amọ̀yàn kí ọmọ ọdún tí ó kí ọmọ aṣíwájú rẹ̀ kí àyẹ̀yẹ́ kéré lójú rẹ̀ wọ́n sì kéré lọ́wọ́ rẹ̀ nínú bá yẹ bá kéré lọ́wọ́ rẹ̀ ọlọ́wọ́ gbọ́dọ̀ kéré lọ́wọ́ rẹ̀. لا تأخذه سنة ولا àwọn tí kì í sùn kò sún àpẹẹrẹ ọlọ́run débi tó fi sùn. له ما في السماوات وما في الأرض ما ذا الذي يسمع عنده إلا بإذنه yàtọ̀ fún un sílẹ̀ tún wọlé náà wọ́n bá bíyàn sí bá yé tó bá tó òwe débi tó fi sùn àsìkò. wọ́n á lọ mọ̀ ní sùn òun tó wọ òwe sùn kí ló máa mú ọ tó ní sùn nítorí wọ́n mú ẹ tó o bá ti sùn ó fẹ́ tó kú. ولا نوم nínú níbi láti fi kí ọlọ́run yẹn ọba tí kì í sùn. له ما في السماوات òṣùwọ̀n àgbẹ̀kọ̀ débi tó fi sùn. gbogbo tó ga ti ń bẹ lókè. ما في السماوات àwọn bá ní ìkànnì ẹ̀jẹ̀ bá wọn ń bẹ̀ wò. àwọn bá ní ìkànnì àwọn olówó máa fi sàmà wá. له ما في السماوات ẹni wà lókè tó ga tó ní ìkànnì ẹ̀jẹ̀ bá ti kí ọlọ́run ló sì jẹ́. وما في الأرض gbogbo tó bá wọ̀ ní òní ìkànnì ọlọ́run ọlọ́kùnrin. yàgò. له ما في السماوات وما في الأرض ẹni náà ń gbéga ẹni náà ń gbéga ẹni náà ń gbé sókè sẹ́ ọlọ́run ló gbọdọ̀ máa kí lè wá ti kí ọlọ́run sì jẹ́ tiẹ̀. الله wọ́n bá وله wọ́n ما في السماوات bàbá mi àrùn ní. وما في الأرض àwọn tí wọ́n bẹ̀ lélẹ̀ tí kẹ́lá àwọn ò tí bẹ̀rẹ̀ sẹ́. àwọn ọmọ kéèké kẹ́lá àwọn sùn lọ́wọ́ ni kò tí ì jí èyí. nígbà tí kẹ́lá lẹ́yìn ẹ̀ bá bẹ̀rẹ̀ sẹ́ ìgbéra láyé wọn sọ pé ẹ̀ mọ́lábájá ti lọ yìí. له ما في السماوات وما في الأرض àyè máa ń yẹ́rọ mi tó gbọ́dọ̀ kalẹ̀ tí kẹ́lá rẹ̀ tí bẹ̀rẹ̀ sẹ́. tòun ti bẹ́ẹ̀ náà kò gbọ́dọ̀ kí ẹnìkan tó tayọ ọba àlá. وما في الأرض àwọn yàrá tí wọ́n sún ilé wọn sí níṣẹ́. yóò máa bára rẹ̀ bí àbáwò láyé ò ti rí yìí. وما في الأرض gbàdé ọlọ́run gbàgbé náà yé. ما ذا الذي يسمع عنده إلا بإذنه الله أنت الذي يشفع ما ذا الذي يسمع عنده إلا بإذنه النبي لوني صلى الله عليه وسلم النبي ولوني صلى الله عليه وسلم شفيع العصاة صلى الله عليه وسلم قدم
الصدق شفيع المشفعين صلى الله عليه وسلم ذو مكانة صلى الله عليه ذو وسلم عز ما الذي يشفع عنده إلا بإذنه تعالى يلقى على لك نظر تطيب محمد الذي يشفع أنا موجه نبوة محمد أنا موجه نبوة محمد أعطيه الوسيلة والفضيلة أكرمكم الله بالخير. والمقام المحمود الذي وعدته إنك لا تخلف الميعاد. الله أكبر. إذا أمر فلاوى لوني ọ̀rọ̀ tí ó dàrú. àwọn tá a ṣe àdúrà fún ọlọ́ba mọ́sálẹ̀ lọ́wọ́ akẹ́wọ̀n. Àmín. àwọn mọ́sálẹ̀ kù sáyé lọ́ba àṣẹ dáadáa fún wa. Àmín. pàápàá jùlọ àwọn fún àwa àwọn ṣẹ́ẹ̀kù wa ẹ̀rí ní màláfíà orí àjẹjẹ tán ọlọ́ba àfikàwọ́ rẹ̀. Àmín. ọ̀rọ̀ tó ń lọ kóró. ọ̀rọ̀ kúkú lẹ́nu ẹyẹ. èmi ò pé tí yóò bá mà ó lè kó bèrè fún yín. kò sí tó kú kọjá láì mọ̀. kò sí tó kú kọjá láì mọ̀ jẹ́ tí wọ́n bí ẹ̀wọ̀n bí ìmọ̀mọ́. وخير الأمور السالفات على الهدى وسر الأمور محدثات فجنبوا. àti tí báyìí kó sọ̀rọ̀ ẹ̀. you better be careful. kó sọ̀rọ̀ ẹ̀. ọ̀rọ̀ kúkú bí ẹ̀rọ bẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀sìn àdìmọ̀ nípa ẹ̀yìn. alẹ́kùn ọba hàmbẹ̀. ọlọ́run sọ ńlá gba ẹgbẹ́ fásitì àlù àhàlẹ̀ bíkìrì. فاسألوا أهل الذكر ní kútùbù látara ẹ̀ wọlé. إن كنتم لا تعلمون فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. ìjọba ń jẹ́yà àbẹ̀rẹ̀ lọ́wọ́ àwọn tí wọ́n máa ń ní. ní òfin ní dàrú bó o bá ti bèrè tó o bá wúlò kú mi kọ̀ ní láti ṣe àkùnrin ẹ̀ lọ́wọ́ padà. فاسألوا أهل الذكر àwọn nígbà àkúbà ẹ̀rẹ̀ òsì ní bá wa ní ìsìlámù yìí. إن كنتم لا تعلمون. ọwọ́ ní ẹ̀yìn àwọn àfa àti wa nínú tó jẹ́ ìtẹ̀tẹ̀ àwọn tó bí ẹ̀ka àmọ́ wọn. فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. oníkòsí ti jẹ́ àfa oníkòsí ti jẹ́ iṣẹ́ àfa oníkòsí ti jẹ́ iṣẹ́ àfa èyí ni ò pé ni èyí ni ò mọ tó ń ṣe ni. wọ́n sì lọ bèrè lọ́wọ́ àwọn tí wọ́n kọ́ ẹ̀. شهد الله ẹ̀bà أنه لا إله إلا هو. àwọn afọ bẹ̀ àwọn afọ ọlọ́run bẹ̀ àwọn nínú ọ̀gbọ́n àrẹ ní àlùsùn náà. mo bá bèrè lọ́wọ́ rẹ̀ kí ló ń pè ní súnà gan kí ló ń pè ní bíbíà gan. أكرمكم الله بالخير. ما الفرق بين السنة والبدعة وما عكسهما. أكرمكم الله الكريم. شهد الله أنه لا إله إلا هو ومن يمنع بلوني والملائكة وأولو العلم وأولو العلم قائما بالقسط. ما نشر عليه وما تقول يا ملك أكرمكم الله الكريم. وما أقول لكم ترى بلد أموالنا ما هو البطانة وفق أموالي. أنه لا إله إلا هو. ما صلى المملك ما صلى ما صلى ما قصدي صلى àtọ̀hún àti gbogbo àtọ̀ tí bẹ̀rẹ̀ rẹ̀ wọ́n sì sọ ikú tí wọ́n ní tí wọ́n ní pàdé oríire tí àjẹ́ wọn lọ rẹ̀ yé. أنه لا
شهد فاعل فعل ماضي شهد الله هو الفاعل لابد ان يكون مرفوعا شهد الله أنه لا إله إلا هو لا إله إلا هو والملائكة وأولو العلم قائما يعني شهد الله شهد الملائكة شهد أولو العلم وأولو العلم قائما بالقسط وأولو العلم قائما بالقسط أولو العلم عوافا ومضم الأعفاء أنف أدبك نوم الأعفاء الله الكريم àwọn olóko àfa mi kò àwọn tí wọn bá àfa tí wọn pẹ̀lú àwọn àfa tó o bá bẹ yẹn nàná ọ̀rọ̀ yẹn nàná ọ̀rọ̀ sọ́dọ̀ àwọn olóko àfa àwọn tí wọn bá àfa àwọn tó ń gba ọkọ àfa jẹ tí a bá bẹ yẹn kí ọ̀rọ̀ pẹ àwọn eléyìí bí wọn ti rí lè tí a máa ń fẹnu tẹ ń bẹ gbogbo àwọn àfa ó ní kò sí ti jẹ ṣàfà. tó bá wà mú kó sẹ́ni wọ́n mú kó tó ní kó wọ́n mú ọ sójú ọ̀nà yìí. àwọn kó la mọ̀ ọ́ sí tẹ́lẹ̀. ẹni tí kò gbìyànjú kó bí dàá. وأولو العلم قائما بالقسط أولو العلم قائما بالقسط àwọn onímọ̀ قائما ثابتا. أكرمكم الله قائما بالقسط وأولو العلم قائما بالقسط àwọn àfa onímọ̀ tí wọ́n sọṣẹ́ ọlọ́run iṣẹ́ wọ́n sọṣẹ́ ọlọ́run kí iṣẹ́ ọlọ́run kò ní ká kọ́ ẹ̀ lẹ́sìn wọ́n dá lé kí ó lè wọ́n kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ ẹ̀sìn ẹnìkan ò sanwó wọn ò gbójẹ wá fún wọn wọn ò máa sanwó oṣù fún wọn wọ́n wá ń kọ́ àwọn èèyàn nínú àwọn tí wọ́n kọ́ ẹ ní kéwú àwọn tó kú yìí ni wọ́n kọ́ wọn. وأولو العلم قائما بالقسط wọ́n ní kò síṣẹ́ tí ń jẹ́ ṣàfà ìmáàmù kọ́ kí ni ṣẹlẹ̀ ṣe lórí ìpínlẹ̀ náà ọ̀dọ̀ àwọn mùsùlùmí tí wọ́n fẹ́ Nàìjíríà tí ìmáàmù wọn ṣe kápítà أكرمكم الله orí ìpínlẹ̀. وأولو العلم قائما بالقسط ìyáàmù rẹ̀ ti ṣe àtibálọ̀ rẹ̀ tó wá lọ gbé iṣẹ́ fún ìmáàmù tí ń kírun fún ìyáàmù rẹ̀ nígbà gbẹ́gbẹ́ ayé àti bọ̀dí. وأولو العلم قائما بالقسط ẹni ọ́fíìsì tí wọ́n gbé lọ́wọ́ ní orí mójútó yìí. àwọn sórí ọ̀rọ̀ ẹ̀sìn أكرمكم الله kò tí ì dìjà àlàyé ọ̀rọ̀ sí lélẹ́yìn. kò tí ì dìjà sẹ́ àlàyé ọ̀rọ̀ lélẹ́yìn. وأولو العلم قائما بالقسط وأولو العلم قائما بالقسط lẹ́yìn tó lè sọ fún mi wá ní pípa gbogbo sẹ́kọ̀ ṣe tì wọ́n yára lójú kò tí mímọ̀ wọ́n máa kọ́ àwọn èèyàn mímọ̀ káwọn owó ti dé. ó ń gbé tì ó ń gbé gbé ayé ló ń bàjẹ́ mẹ́. قائما بالقسط iṣẹ́ táwọn àfọ ọlọ́run tó kò ti fi
wọ́n jọ lọ́sà. Orí ìjókòó tí kò gbàgbọ́ lábẹ́ ara rẹ̀ wá. Ó fẹ́ kọ́ ọmọ tó jókòó wákàtí mẹ́wàá. Torí mo fẹ́ kọ́ ọmọ yẹn tó. Àwọn ìlú tó dàgbà sókè tí wọ́n lo constitution Islam. Àwọn ìmáàmù rẹ̀ ṣiṣẹ́. Kí ló dé tẹ́lẹ̀ ta làákàyè àwọn èrú? لا إله إلا هو العزيز الحكيم. ولمن سن سنة حسنة فله أجرها وأجر من عمل بها إلى يوم القيامة. من سن سنة حسنة فله أجرها وأجر من عمل بها إلى يوم القيامة. Sunna millatu rasul. Ànábì ojú ọ̀nà ànábì láti yé àárín etí ànábì gbé wá fún wa pé bá bọ́lọ̀ tí ní àṣẹ sí ni. Kí ló wá mú ànábì wá tó sọ pé máa ń sá nà sùn nẹ́ta. حسنة فله أجرها وأجر من عمل بها إلى يوم القيامة. Wọ́n lè gbé dàda yẹn kalẹ̀ gbogbo ọ̀rọ̀ tó tẹ̀ láàmú. Àwọn tí wọ́n fẹ́ dàda káyàwó yẹn láàmú. Bí ẹ bá dàda káyàwó yẹn láàmú, ọlọ́run dàda káyàwó yẹn láàmú. من سن سنة Máa sá nà sùn nẹ́ta. من سن سنة حسنة Ẹni bá ń la ọ̀nà tó dáa kan kalẹ̀, ọ̀nà tó dáa kan nínú ẹ̀sìn. Tó wá ń dà kalẹ̀ tó náà sì bá dà kalẹ̀ mu. Àwọn ajúlọ̀ ara wọ́n bá kó ẹ̀san ìtúndé kalẹ̀ ni tí wọ́n bá kó gbé wa gbogbo wa wà. وأجر من عمل بها إلى يوم القيامة. Wọ́n wà tún mú ẹ̀san bá ẹni tó bá tún gbé iṣẹ́ yẹn náà dání tí ń tọ̀ bó ti gbé kalẹ̀. Ilé ìta gbé kalẹ̀ yìí, ìjọba àwọn olóṣèlú gbé kábẹ́rẹ́ ìkàlẹ̀. Ìjọba Mùsùlùmí wo ló ní kábẹ́rẹ́ ìkàlẹ̀? Sanna sunnata. Àwa gbé ilé ìkàlẹ̀ láti lè ṣe àǹfààní ẹgbẹ́ bí Mùsùlùmí ti dá àǹfààní ìdájí. لكم في رسول الله أحسن سنة لكم في رسول الله على القدرة. Ànábì ní tẹ̀yẹ̀ bá lè gbé kalẹ̀, ó wá gbé ọ̀nà náà kalẹ̀, àwọn èèyàn wá tọ̀, wọ́n kọ̀ fún ọ dáadáa. Àwọn tí wọ́n bá ṣiṣẹ́ tí wọ́n náà dìde sí ọ̀nà yẹn. Àwọn tí wọ́n ń gbọ́ wá sí, ó wà dáadáa. Àwọn tí ẹjọ́ mójútó bí àwọn ajálẹ̀ sí, àwọn wà sí, àwọn ọmọ tó lóbi bàtà tó kọ́ tì ní wọ́n pa wọn náà. من عمل بها إلى يوم القيامة. Lọ́pìn bàtà ẹ̀rá pò mẹ́. Lọ́pìn bàtà ẹ̀rá pò mẹ́. Títí náà kí á máa lọ fi yé lẹ́ bàbá dáadáa bẹ́ẹ̀. ومن سن سنة سيئة. Ànábì ló sọ bẹ́ẹ̀ fún wa. Láti délé kalẹ̀ lọ́mọ sẹ́lẹ̀ gbé àwọn kalẹ̀. Ọba ti bẹ̀ wọlé yìí ni wọ́n ti wọ̀. Wọ́n á lu kó. سنة سيئة. Ẹgbẹ́ tí wọ́n dálẹ̀ tá a lè ṣe níta gbangba. Ẹgbẹ́ tá a lè bí ẹjọ́. Wọ́n lè bí yòó yìí wọ́n á tó sórí afẹ́fẹ́ ẹgbẹ́ òun wò. Ànábì ní bí ẹ̀rọ yìí dáwọ́ ìkàlẹ̀. صلى الله عليه وسلم. عليه وزرها ووزر من عمل بها إلى يوم القيامة. Wọ́n ní ẹsẹ̀ tí ń bẹ́ ń bẹ̀ wọ́n kò ní lọ́wọ́. Wọ́n rí nínú mẹ́rin àríyá rẹ̀ há. إلى يوم القيامة. Wọ́n gbẹ́ nígbà tó yàn mẹ́rin tó kù ló dálẹ̀. Òun lè dára nínú wọn. Ẹni tó gbé iṣẹ́ ní dání. Wọ́n wá kó gbogbo ẹ̀ṣẹ̀ àwọn tí wọ́n rìn lókùnrin lọ. إلى يوم القيامة. Dáadáa tí wọ́n kò ní lọ́wọ́ náà, ìyà tí wọ́n máa kò ní lọ́wọ́, èpè tí wọ́n máa ṣẹ̀kùn, wọ́n ṣẹ̀kùn láti àwọn ọmọ. إلى يوم القيامة. Àwọn àbá ọlọ́run wọ́n gbé ẹ̀kọ́ kalẹ̀ pé báwo láti ṣe tó yẹ ní. النار
relationship because the lack of understanding. أكرمكم الله الكريم. Kí làwọn Kìrìsìtẹ́nì fi mú nǹkan mú àwọn? Wọ́n ká àwọn ọmọ ẹlẹ́sìn ni. Wọ́n wá gbé ilé ẹ̀kọ́ kalẹ̀, wọ́n kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́, wọ́n ṣiṣẹ́ yára. الناس ألف منهم كواهب وواحد وواحد كالف كالعيب إن أمر عنا وواحد كالألف وواحد كالألف إن أمر عنا وواحد كالألف إن أمر عنا. Gbogbo àwọn òkú ọmọ torí ọmọ tí o bá ti ní mímọ̀ òkú ni wọ́n wá sọ wọ́n dáadáa yìí ẹni ayé ọmọ ayé wa padà dẹni tí ó padà dẹni táyé fẹ́ ẹni wọn bí eré nílé wọn kó padà dẹni wọn tí wọ́n retí ẹ̀. Anáàsù àyífọ́. nínú àwọn bàbá tí wọ́n ṣiṣẹ́ kalẹ̀ wọ́n mú ní àrísìkí wọn wọ́n fi kọ́lé ẹ̀kọ́. Wọ́n máa ní produce àwọn ọmọ. Anáàsù àyífọ́. Wọ́n wá sọ wọn pé wọ́n ní iṣẹ́. Mi ò gàlárì mi ò. Àwọn èèyàn kan kọ́ ẹgbẹ́ ọmọ Mùsùlùmí ti kọ́ bá sí. Wọ́n pọ̀. Báwo la ti bẹ́ẹ̀ ṣe káwọn ọmọ tiwa náà ní pẹ̀lú? Ọ̀rọ̀ àbídọ́. Wọ́n wá dá àṣà láti kalẹ̀. Máa wá ẹja tó máa yòókù àtẹ́jú. Gàlẹ́ àlífì. Ní amúrù àná. Ìmì àmúrò àná. Wàwá ìbò. Gàlẹ́ àlífì. Àmúrò àná. Wọ́n dá àṣà láti kalẹ̀ wí. Àkókò àwọn ọmọ kan bẹ́ẹ̀ sí. Kí ló rẹ̀ sí láwọn tó tayọ àtẹwọ́? Wọ́n lọ gbé lọ́rùn ni. Wọ́n lásà láti náà wá lé fún wọn dídé. Ẹ̀yà ẹ máa wá mọ́sáàsì máa wá sàrà tó ẹ̀yà jọ kó láwà pọ̀. Lọ́wọ́ ẹ̀yà ẹ̀jẹ̀ máa rí sọ́lé àdá àwọn ọmọ. Sọ̀rọ̀ àwọn O tún ní irun náà lè ṣe iṣẹ́. Anáàsù àyífọ́. Ètò tí àwọn tó ní ìtúrí àbá àtọ́jú tí ẹ̀rọ máa ń wí. Òkè ó mà ó ti máa ń wí wí. Tíṣà wọn mọ̀ ọ́ sí sùkúlù ló ti kọ́ àwọn ọmọ. Anáàsù àyífọ́. Tíṣà wọn mọ̀ ọ́ sí ìṣàfà. Anáàsù àyífọ́. Bẹ́ẹ̀ni Bí wọ́n kà ìdí wọn. àwọn oníṣàkóso ìdíjáàlù mẹ́rin níbẹ̀. Àwọn èèyàn ní èèyàn mẹ́rin lọ́wọ́ bá wọn sí. Arba'atun. Ọba àtúntò ní jẹ́ àlẹ́. Akramakumullah. Àkọ́kọ́ ní ìdíjáàlù mẹ́rin ní. Akramakumullah. Àwọn tí wọ́n ní mímọ̀ tí wọ́n sì ní mímọ̀ kú lọ. Anáàsù àyífọ́. Wọ́n ní àwọn bá dọ́dọ̀ wọn a sì lò ní mímọ̀. Anáàsù àyífọ́. Irú wọn ni bọ̀dá ẹ̀ṣẹ́ ìkànnà mi ní ìyàrá rẹ̀. Bọ̀dá ẹ̀ṣẹ́ Yusuf al-Arbaji. Bọ̀dá ẹ̀ṣẹ́ Adam al-Adori. Anáàsù àyífọ́. Bọ̀dá ẹ̀ṣẹ́ Arábìnrin ìwé báwọ̀nyí. تعالى عمر منه كوائب Bàbá àdìgbò. الناس ألف منهم كوائب Bàbá ìdí. الناس ألف منهم كوائب Bàbá ìdò. ووعد كالألف أمر على Àwọn oníṣàkóso ìdíjáàlù rẹ̀ ń rìn wọn. Àwọn ohun ibi tó bìlọ́ọ̀gì sí aṣọ nìsín. Ìjáàlù rẹ̀ ń rìn. Ìmọ̀lọ́rọ̀ wọn láwọn. Ẹ bá gbé wọn máìkì fún ọ pé ẹ máa wí. Ẹ máa wí. Ẹ lè máa sùn lórí ìjókòó. Àwọn èèyàn wa àwọn sí ìwòní ṣe wá sí i. Báwo ló ṣe wá fọ wọn? Ọlọ́run náà wọn ní bí ayé àwọn. واحد كالألف Ìní àbúrò من àná. أبرو أنا وواحد كالألف من أبرو أنا Ìjáàlù rẹ̀ kejì ni ìjáàlù méjì. Àwọn tí wọ́n ń pàṣẹ nílé ọlọ́run pẹ̀lú tẹ̀síbá. Àwọn tún fi yú.
èmi títà sọ́ọ̀rù ti wọ mẹ́sìn. Àtàwọn ọmọ ọmọ ọjọ́ yìí. Àwọn ti pàǹdà tí wọ́n bá ń bẹ́ nínú rẹ̀ sí ní ẹja gbá pò. Àwọn bọ́lá ń bẹ́ bẹ́ẹ̀. Bọ́lá ń wù ẹ́ nìyẹn, wọ́n kàn ń wù ẹ́ nìyẹn, gbogbo nígbà ìlú òwì. Wọ́n ti mọ̀ bọ́lá wọn pàdé ẹ̀ níwájú. Wọ́n ìlú kàlẹ́ àrífì. Ìlú àbúrò àná. Àwọn tó bí ẹ, àwọn ìyáàlú ìgéèbì yìí ni wọ́n lọ bá bẹ́ abẹ́ bí ọkùnrin tó ti bẹ ọlọ́run fún wọn tó ti rí ẹbí. Wọ́n ìlú kàlẹ́ àrífì. Ní ìlàsọ́lá tí wọ́n tọrọ ọ̀dọ̀ àwọn ẹ̀yà náà ń tọrọ fún ọ, ànímọ̀ kó yá wèrè. Bí wèrè ò bá jẹ́ tọrọ ọlọ́run kò ní yá wèrè tí gbogbo ayé tó wà mọ̀. Àyèmọ́lé wèrè tó àdámọ̀. Akramakumullah. Àwọn wèrè náà sì ń bẹ ẹgbọ́dọ̀ mọ̀ wọ́n láti ní ní. An-nasu alifun. Yóò kiri kọjá iwájú ilé rẹ̀. An-nasu alifun. Àbákùnrin ẹ̀dá bá sì ń fẹ́lẹ́ lọ yìí, fẹ́lẹ́ lọ yìí. An-nasu alifun. Biru kari biru. Wọ́n tẹ́wọ́ níwájú àwọn ẹ̀yẹ ọlọ́run ni wọ́n fi yé ẹbí. Wàhídù kàlẹ́ alifi àwòrán. An-nasu alifun. An-nasu alifun. Biru kari biru. Ẹgbẹ̀rún ènìyàn tó bá kú báyìí, ìbẹ̀rù wọn tó ṣe bẹ́ẹ̀ yọ̀ kan wọ́n sì lè jẹ́ ẹgbẹ̀rún. والأيواحد كالألف أبرهانا وواحد كالألف أبرهانا. Àbẹ̀rẹ̀ kan tó ṣe lè ní 1000. Àwọn tí wọ́n máa wọ́ tírélà láì fòkó sí. Tírélà wọ́n lè ní fòkó sí, wọ́n sì máa wọ̀ ọlọ́ba wọ̀ yóò sì wọ̀. واحد كالألف أبرهانا وواحد كالألف أبرهانا. Àwọn tó fẹ́ sọ̀rọ̀ rẹ̀, ó sì wí ni àṣìwí kó lọ ṣọ́ra rẹ̀. Àwọn tó fẹ́ sọ̀rọ̀ rẹ̀ làwọn tí wọ́n pe àwọn ẹgbẹ̀rún tó ti àṣẹ ẹ̀rọ kan wọn. واحد Àwọn ló pa àbá tí wọ́n kọjá lọ tí wọ́n ní ní láti tajà làbí àti wọ́n àtọ́ bí wọ́n. واحد Wọ́n ní láti tàbí àti wọ́n ń lu ẹ̀mí. Ọgọ́rùn-ún méjì náírà wọ́n mú wọn là wọ́n gbé sórí. واحد Àwọn tó fẹ́ wí ọ̀rọ̀ wọn kì í ṣe wọn máa fà. واحد كالألف Ní àbúrò ayé أبرهانا وواحد كالألف أبرهانا. ọmọ rẹ̀ kò sí tí fi bẹ́ẹ̀ tó ọ̀rọ̀ tí àbá àgbà tí wúri kú ìlú òní. Kíni kan Adékọ́lá kíni kan Adépọ̀jù àbíṣe Adépọ̀jù nítorí bẹ́ẹ̀ bá rà àfa àtẹ̀bá bèèrè lọ́wọ́ rẹ̀ pé iṣẹ́ òyìnṣẹ́ tó bá ní iṣẹ́ àfa rẹ̀ pé ó lè nígbà náà. واحد كالألف أبرهانا. Ẹni rí báyìí pé akíní kan Adépọ̀jù láàrin wájú Adépọ̀jù ní ayò. وواحد كالألف أبرهانا. Níjọ́ náà, àwọn àfọ́ ọlọ́run bẹ̀ wọ́n wá ń wòrán. Ọlọ́run tó dá tó bá gbé lóòótọ́ ọlọ́run ò sí, tó bá gbé lóòótọ́ ọlọ́run ò sí lára àwọn àfáà yóò máa wòrán. Ṣùgbọ́n tá gbé lóòótọ́ ọlọ́run bẹ̀ lára àwọn àfọ́ ọlọ́run mú. Láìpẹ́ ìlàgbọ́ kó ti fi ojú rẹ̀ méjèèjì ti fún. واحد كالألف Ṣé ọ̀nà tó ń dúfá ìyí tó ṣàtọ́wò lọ́dọ̀ tiwa? أبرهانا. Àwọn mìíràn alùpùpù ẹ̀rọ أكرمكم الله الكريم. tó láti pàpọ̀ lọ́wọ́ ọlọ́run tẹ ẹ̀rù pàdé ẹ̀. Ìyẹn kọ́ ni bàbá wa ní wípé wọ́n ṣẹ̀ wá lọ pé sórí mídíà Social media. social media. Wọ́n máa bẹ̀rẹ̀ sí ní polówó pé ẹ dákun ẹ bá wa ẹ̀ràn lọ́wọ́ wọ́n bẹ̀rẹ̀ lọ sọ tẹ̀sán ní India. واحد كالألف Ní àbúrò ayé أبرهانا. وواحد كالألف أبرهانا. wọ́n wá gbọ́ pé ṣé Suleiman Farouk. رضي الله عنه. Ẹ bá mi dáadáa. رضي الله تعالى عنه. Bẹ́ẹ̀ bá ti pọ́n tó nílé tó o bá ti pọ́n tó nílé sẹ́ نعم. ní tí o tó kan ló máa gbé pọ́n.
nínú àwọn tá a rí lásìwájú tí wọ́n polówó ẹ̀sìn ìlú àwọn wọ́n ló mọ tó kó dání èmi wọn wọ́n ló mọ tó bá wọn. Manager Suleiman wá sọ fún pé ọ̀rọ̀ tó sọ nínú kíṣẹ́ẹ̀tì ń jó ní pé bẹ́ẹ̀ bá láàfà àkàtàgbèrè pé sẹ́wọ̀n ní ṣètò pé bá láàfà lòun ẹ̀pà lu olè ní lórí tó bá tún lè padà lọ sí kíṣẹ́ẹ̀tì ẹ̀ pé ìwé lòun gbígbà náà òun sì mú ní owó náà kó lọ ṣọ pẹ́sàn ní. wọ́n ìlú kàlẹ́ àìlèkù ìdá àbúrò ẹ̀rọ àbúrò àná. bẹ́ẹ̀ni wọ́n ìlú kàlẹ́ àìlèkù ọjọ́ sọ́ra rẹ̀ kò má bàa padà síbi tí gbogbo ayé máa kẹ́dùn rẹ̀ kíṣà sì sí. àwọn àbọ̀ ọlọ́run tí wọ́n ṣiṣẹ́ pẹ̀lú ẹbí wọ́n ṣiṣẹ́ pẹ̀lú ìyà wọ́n ṣiṣẹ́ pẹ̀lú àìlẹ́nìkan. ìdẹ́kọ́lì ìsánẹ́kà látàbọ̀ bíbélà bàtí o. sinmi ọ̀rọ̀ báyìí o máa sàbàtà ọ̀rọ̀ báyìí. sinmi ọ̀rọ̀ báyìí o máa sàbàtà ọ̀rọ̀ báyìí. Hamidu Lafafi. Tabakumullahu karim. Hamidu Lafafi. Qul idha arada Allah Hamidu Lafafi. Wọ́n ní bí ìyá bá fẹ́ jẹ èèyàn kan nínú ayé. Báwo bá fẹ́ pa yí ìyàtọ̀ jẹ́ nínú ayé yìí? Ẹni ńlá ọlọ́fẹ́ sọ de ẹja rẹ̀. Èèyàn yìí ọlọ́fẹ́ sọ de ìyẹ̀yẹ̀yẹ̀. Oní mímọ̀ ọlọ́fẹ́ sọ de aláìmọ̀. Ẹni ó dáṣẹ́ lẹ́nu ọlọ́fẹ́ dáṣẹ́ lẹ́nu ẹ̀. Ẹni wọ́n bí ire ọlọ́fẹ́ kó ẹ̀rẹ̀ bá wọn múlé wọn. Ó fẹ́ pa yí wọn jẹ́ ọlọ́run wà fún nìkan lẹ́ta. Ọlọ́run dá wọ́n láti náà. Òun náà wà pẹ̀lẹ́ tí wọ́n máa sọ pé lápájá náà, òun náà wà nínú méjì. Ó wà educated. Nípa ìmọ̀ a lè pé dá sí ọ̀hún. Ní ẹ̀wọ́n pẹ́ kó ti ní. Tọ́lẹ̀ lómi nímọ̀ kò lówó. Ẹlòmí ní mímọ̀ kò mọ́ bá ti sọ̀rọ̀. Ẹlòmí ní mímọ̀ kò ní. ìrànlọ́kùnrin ní ẹ̀yìnbá. Ọlọ́run wà bàbá àti ìlú pẹ̀lú àwọn afá ọlọ́run pẹ̀lú rẹ̀. Àwọn afá kan bẹ nínú ayé ìgbàgbọ́dà ni wọ́n. Mo sọ fún àfáà náà nígbà bá kí ìjà lájà rẹ̀ dà. Wọ́n fèsì sí ni kiri. wọ́n ìlú kẹlẹ̀ àrífì ẹ̀rọ àbúrò àná. wọ́n ìlú kẹlẹ̀ àrífì àbúrò àná. Ó jẹ́ ìsìnkpadà wá mú. Yóò wá mọ̀ bẹ́ẹ̀ pé ìmọ̀ ń bẹ. Ọlọ́run ń bẹ. Owó ń bẹ. Ọlá ń bẹ. wọ́n ìlú kẹlẹ̀ àrífì Ìdá àbúrò àná. àbúrò àná. Exposure bẹ. Gbogbo ní tó bá wù ẹ́ kó ọ̀rẹ́ ìdí àbálẹ̀ òkú ọlọ́dún kan. Ìwà ìpínlẹ̀ àwọn òkè sí láwà. Ọlọ́run fún ní mímọ̀ àkọ́kọ́ nù.
kò wá ní kọ́bà tí ìlú pẹ̀lú àwọn afọwọ́ yóò wá ara rẹ̀ kún etí àwọn afọwọ́ ìjẹ́ ọmọ bá àbá kékeré bẹ̀rẹ̀ ọlọ́run sì rí gbé sórí ẹ̀dọ́ ọlá ẹni ọlọ́run gbé sórí ẹ̀dọ́